màmá ẹ bá ń súnmọ́ wájú mà ẹ bá ń súnmọ́ wájú. ẹjọ́ ọkọ ọmọ mi ni mo mú wá o ọmọ mi ń kọ́ṣẹ́ ó ṣe fídọ́ọ̀mù ara ọmọ ó sì àmọ́ ọ̀jà àwọn ọ̀tá ó sì wà kẹ́lẹ̀ sí mi lọ́dọ̀ kò bá mi tọ́jú rẹ̀ ọmọ wà ní UCH báyìí tá a bẹ̀rẹ̀ sí ní tọ́jú rẹ̀ yìí kò bá ń tọ́jú ẹ̀ kọ̀ yá sí o kò yọjú sí mi kò tiẹ̀ wá wò àti ìyá rẹ̀ ọmọ mi wà ní UCH báyìí kò bá mi tọ́jú rẹ̀ o. ọmọ yín ti lọ́kọ. ó ti lọ́kọ. ọmọ yín wá síkì nílé ọkọ. ó síkì nílé ọkọ. ọkọ ọmọ yín wá gbé ọmọ yín tó síkì wá. ó gbé wá. ó wá gbé tì yín. ó wá gbé tì mí àwọn ọmọ rẹ̀ méjèèjì ó sì gba ọmọ tó bí fún méjèèjì ó ń bẹ lọ́dọ̀ tiwọn kò sì bá mi yà sọ́kàn. kò sì wádìí ọmọ tí yín tó jẹ́ ìyàwó rẹ̀ kò wádìí ẹ̀ wò mọ́. kò wádìí ẹ̀ wò mọ́ o. kí ló ṣe ọmọ yín gangan. wọ́n ní kíndìnrín problem a ti fọ ẹ̀jẹ̀ lẹ́ẹ̀kínní a ti fọ lẹ́lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta tí ń rówó wọ́n sì bá mi pè ní níbi tí mo kọ́kọ́ lọ ní Salinsile ó sì yọjú síbẹ̀ wọ́n bá mi gba 10,000 tó ti fún mi báyìí ìgbà náà wà ní aliamin lọ́nà àwọ̀tán ńlá wà ń gbà náà kárí àmì ò tó taari wá sí UCH láti gbà tá a ti wá dé UCH láti bí ọ̀sẹ̀ mẹ́ta kò yọjú sí wa rárá gbogbo mọ́sìnì télọ̀ lọ́mọ ìkọ́ mọ́sìnì rẹ̀ mo ti tà ẹran tèmi náà ń sìn tẹ́ pé tọ́dún bá dé báyìí máa tà yín ti dókòwò mo ti tà o kò sí nǹkan kan lọ́wọ́ mi mọ́ báyìí gbogbo Bódìjà ni mo ti ságbé káàkiri o kò yọjú sí mi nígbà wọ́n sì pé tó wá yọjú sí mi wípé òun tó náà mi ni o pé mò ń pariwo òun káàkiri. ó ṣe é ní abarapá ti gbogbo ayé ọkùnrin tara rẹ̀ nìkan. tó bá sì jẹ́ pòun ló sìkì báyìí ìyàwó ti dìdàkudà irú èèyàn wo lẹ́yìn ọkùnrin wá yà ìgan o kí ni orúkọ ọkọ ọmọ yín o. Abbas ni o. Abbas Rasidi Sarata níyà rẹ̀ ń jẹ́ ó ń ta ewédú lálágolo. iṣẹ́ kí ni ọmọ yẹn ṣe Abbas yẹn ṣe. ó ní pákó lòun ń tà ilé lùkùlùkù ní gẹ́gẹ́ ó ní pákó lòun ń tà ń Bódìjà. ó ń gbélé lùkùlùkù ní gẹ́gẹ́ ní ń gbé. bẹ́ẹ̀ni. ilé lùkùlùkù. bẹ́ẹ̀ni sà. ní gẹ́gẹ́ ní ń gbé. bẹ́ẹ̀ni. ó ń ta pákó ń Bódìjà. ẹ̀yin ó ń pákó Bódìjà ẹ mọ̀ kálẹ̀ ẹ̀yin mọ̀ sẹ́ni bí. kí lẹ porúkọ rẹ̀ lẹ́ẹ̀kan sí. Abbas ni o. Abbas ọmọ Rasidi. ìyá rẹ̀ tí ń jẹ́ Sarata ń ta ewédú lálágolo. ó ń gbélé lùkùlùkù ní gẹ́gẹ́. wọ́n ló ń ta pákó láàrin yín ní Bódìjà ẹ̀yin onípákó ṣé bẹ́ẹ̀ lẹ́ dájú tó ni. ìyàwó tó bímọ méjì fún ni tá a jọ ń jẹ tá a jọ ń mu tá a jọ ń lọ tá a jọ ń bọ̀. wọ́n wá rèé tá a lọ rèé kẹtìyá ẹ̀ lọ́rùn. kọ́kọ́rọ́ aláàtẹ̀. bí ọba kú jó kú ọ̀dọ̀ rẹ̀ bí ọba kú tọ́jú ẹ bí ọba yè tọ́jú ẹ. wọ́n á lọ gbé tìyá ẹ̀ lọ́rùn ó mà ṣe o kí ló dé táwọn èèyàn dájú tó báyìí ná. ìwọ kọ́ ló lẹ̀mí ẹ̀ ìwọ kọ́ ló gbẹ̀mí ẹ̀ là ìwọ kọ́ ló sì gbẹ̀mí rẹ̀ ṣùgbọ́n ìgbìyànjú rẹ nínú ìtọ́jú rẹ̀ ní ó jẹ́ àmọ́ ọ̀pọ̀ kọ gidi ní ọ̀ wá kó àwọn ọmọ tiẹ̀ kó bí fún ọ kó wọn kúrò lọ́dọ̀ rẹ̀ o kó wọn sọ́dọ̀ wa kò jẹ́ bẹ́ẹ̀ mọ̀mọ́ bẹ́ẹ̀ ṣe wí àgbàlagbà yìí parọ́ ń sọ pé yìí parọ́ o ṣùgbọ́n mo fẹ́ gbọ́n tó wọ́n sọ yàtọ̀ sí tẹ́ ẹ sọ kí lẹ pé kò ẹ̀ lẹ́ẹ̀kan sí ma. Abbas ni ọmọ Rasidi. Abbas ọmọ Rasidi tí ń ta pákó ń Bódìjà Sarata ìyá rẹ̀ ń ta ewédú lálágolo òun gbélé lùkùlùkù ní gẹ́gẹ́ máa wà tìyá rẹ̀ mama ẹ dìde yóò yọjú sí wa a sì gbọ́n tó fẹ́ sọ yàtọ̀ sí tẹ́ ẹ sọ yìí tàbí kó kúkú darapọ̀ mọ́ yín láti bá yín láti tọ́jú ìyàwó rẹ̀ ìyàwó tiẹ̀ ni ọmọ ti yín ni ẹ̀yin lè tọ́jú ọmọ yín ó náà ní right láti tọ́jú ìyàwó rẹ̀. ẹ káalẹ́ káàbọ̀ sórí ètò kọ̀ọ̀kan. ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ sà. yes sà. ta ló mú ẹjọ́ wá. èmi. ẹ̀yin ẹ súnmọ́ kínní ìkẹ́ sọ̀rọ̀ sókè kí ló ṣe orúkọ yín sà. Gbénga. Mr. Gbénga kí ló ṣẹlẹ̀. ó ṣẹlẹ̀ pé èmi tiẹ̀. mo ń bọ̀. ẹ má bínú àwọn ẹ̀mí mi ti máa bá mi ṣiṣẹ́ lónìí kọ́kọ́ dá a lé ná. mo ti padà báyìí. kí ló ṣẹlẹ̀. ní 2011 lèmi àti ẹjọ́ pàdé gbàtà ẹjọ́ pàdé mo rìn àjò yẹn mo rí pé nǹkan ò lọ fún mi déédéé mo ṣe yá dànù nìyẹn mo wá lọ sí church kan wọ́n ní pé kí n mú wá àwájọ lọ síbẹ̀ gbàtà ẹjọ́ débẹ̀ ní ìṣojú ẹ̀ bá wọn sọ pé ìrìn àjò wọn ò papọ̀ wọ́n sọ fún one on one pé ó jẹ́ nǹkan tó máa ń bínú ó dẹ̀ gbọ́ gbàtà wa ń lọ wọ́n sọ pé kò sí ìrìn àjò kan bẹ̀ ó ní inú wàhálà àkúrò rẹ̀
ìgbà tó wá wà nífẹ̀ẹ́ ó wá dún tàǹkan tó wá ẹni tó wá bọ̀bọ̀ kan ní bàbá lé ẹ̀yìn lé mi bàbá láwọn bọ̀bọ̀ yẹn ní bàbá ẹ̀ so wá sí ọ̀dọ̀ ó máa wá sọ́dọ̀ mi dáadáa. ẹ wà nífẹ̀ẹ́ mo school nífẹ̀ẹ́. ẹ wà nífẹ̀ẹ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University. the polytechnic nífẹ̀ẹ́. ok. so bọ̀bọ̀ yẹn mo wá ṣàlàyé fún pé kí mo rẹ̀ lẹ́nìkan pé tó ń tẹ̀lé pé kí ni wọ́n ní kí n wá kí n jẹ́ kó ń rí ìgbà tó wá dé a lọ sí ẹ̀yìn ilé ẹ̀ lẹ́yìn ọ̀dọ̀ mi gangan bẹ́ẹ̀ ló ń gbé. so mi mọ nǹkan tó ń jọ sọ torí gbàtà àṣírí tú lóríṣiríṣi ló ń sọ pé ìmùlẹ̀ wà láàrin èmi àtàwọn prophet àjọ lọ pé ìmùlẹ̀ wo ló wà bẹ́ẹ̀ ó sọ pé wọ́n ní ṣé ó mọ̀ mí ó lóun mọ̀ mí wọ́n ní kí ló ṣẹlẹ̀ ó ní ìmùlẹ̀ wọn ní bọ̀bọ̀ ẹ̀ èmi dẹ̀ ìmùlẹ̀ wà ṣọ́yìn sí pé kí ló jẹ́ ìmùlẹ̀ pé kó ṣàlẹ̀ wá nìyẹn pé mi àtúndọ̀ jẹ́ òbí ẹgbàá mi ìmọ̀gbà tí mo jẹ́ òbí ó wá ní bọ̀bọ̀ yẹn gangan ló fún wa lóbi jẹ mo ní báwo ni fún wa ní òbí jẹ ṣé ti àwọn bàbá yẹn kì í má wọrí ní àtúnwó ṣe lọ mo wá ní mo lẹ́lẹ́rìí kan pé máa pe pásítọ̀ yẹn ní 2011 pásítọ̀ yẹn bá ṣe pé gbogbo àwọn ẹ̀wọ̀n bẹ̀ wọ́n ní kí ló ṣẹlẹ̀ wọ́n ṣe rántí èmi àtẹnìkan tá a jọ 2011 gbà yẹn wọ́n yà àwọn ọmọ dáadáa pé kí ni pé ṣe báwọn sọ fún pé ẹ̀ lè fẹ́ra nígbà yẹn mo ní fine mo ní ẹgbàá mi pé èmi àtàwọn ọjọ́ wa bí ń sìn pé ó sọ pé ìmùlẹ̀ wà láàrin wọn wọ́n ní ẹṣẹ́ ìmọ̀ pé ìmùlẹ̀ wà láàrin wa ni mo ní bá àwọn ìmùlẹ̀ ṣe jẹ́ wọ́n ní pé nǹkan ni wọ́n sọ pé àpé kan sọ wápọ̀ mo ní bàbá àwọn báwo ló jẹ́ pé mo ní kẹsọ wápọ̀ àwọn ìpínlẹ̀ wa ní kékeré máa wò rí torí màá ní àmọ́ ẹ̀dá wọn pé dáadáa ní àkíní kí máa rí pé àdúrà gbà kìnnìkan ìyẹn lọ. so àtìgbà yẹn èmi wọn pé múlẹ̀ wà àtìgbà yẹn lórí pé kó máa pè mí mi ì nífẹ̀ẹ́ rárá pé kí ló ṣẹlẹ̀ kàkà kẹ́mi nífẹ̀ẹ́ mi ì nífẹ̀ẹ́ rárá ẹ̀rù máa bà mí oríṣiríṣi kí n máa lálàá lóríṣiríṣi pé kí n máa bóbá ìṣòro ojú oorun lóríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló máa ń ṣẹlẹ̀ pé kí ló ṣẹlẹ̀. láàrẹ̀ àwọn artist ni mí mò ń kọrin mo dẹ̀ ti yí ti díẹ̀ bá dùn nígbà yẹn gbọ̀gbà tó kọ́ lè dé yá tí mo ti pàdé ẹ̀ báyìí ìgbà tí mo ti pàdé ẹ̀ bẹ́ẹ̀ ni ṣe skátà nìyẹn bó wá sọ wọn kan. ẹ jẹ́ ìwé orin yín tẹ̀ sí kan. ó wá sọ wọn kan ẹ̀yin lẹ́kọ́ rìn. èmi mo kọ́ sà. 15 years mo ti wà lẹ́nu ẹ̀ but 12 years mo ti pàdé wọn gan ilé everything skátà. tó wá sọ wọn kan ní kí n join ẹgbẹ́ mi rè wípé tó bá lè ṣe rere wípé máa gáàdì wọn àlọ́ pé máa lówó gan máa lọ́lá máa lókìkí pé gbogbo àwọn tó lóye kí yẹn pé ó kéré wọn á yà tó bá jẹ́ tèmèrè èmi ò lè join èmèrè torí pé mo fẹ́ lókìkí ó lọ ara gàbò ni wọn á ṣe gbà kan á ṣàwọn pé bọ̀ one condition pé tí n bá fẹ́ wọn pé ìwọ tó bá lè fẹ́ lómi ó ń gbé kò sí tó jọ fóun jẹ́ kí n rọ́nà lọ. wọ́n ń gbé mi rọ́nà lọ bí ti báwo mo níwò ọlọ́run máa ṣe nǹkan tí ọlọ́run máa ṣe gbogbo tí wọ́n ṣàn pé ẹ lè fẹ́ra yín mo sá mo ń yẹra lóṣìṣì tó ti so later nǹkan tó wá ṣe ni pé mo wá tó wá lọ sẹ́kọ̀ọ́ tírẹ́tì yẹn pọ̀ lóṣìṣì mo wá lẹ́nu nǹkan tí mo fẹ́ nǹkan tó fa tójú ìlélẹ̀ mo lẹ́nu tó mo fẹ́ ìwọ̀n àbẹ̀rẹ̀ nìkan. mo rí pé ojú yóò rí bẹ́ẹ̀ bí. ojú yóò rí bẹ́ẹ̀ last year ló ṣẹlẹ̀ níjọ́ Easter gangan Easter Monday so ìmọ̀ ọjọ́ yẹn ó lè jẹ́ kọ́pọ̀ mi 3 weeks ago ó lọ́mọ kan tẹ́ pé ọmọ yẹn wà adopt ọ̀yẹn 2011 mo bí pé gbọ́dọ̀ ti rí ọmọ yìí ó ní pé yẹn pé kí n má wọrí pé ọmọ yẹn pé ọmọ àǹtí òun pé ọmọ brother kan jà kékeré. ẹ tẹ́ ẹ fẹ́ yẹn. ẹni yìí orílẹ̀ gangan ni so ó ní pé ọmọ yẹn pé ọmọ sísá ni wọ́n ní báwo ọmọ sísá ìgbọ̀ngàn ṣe jẹ́ kò jẹ́ kí mo ẹni tàbí àti sọ̀rọ̀ ìjà ni so deni orúkọ mi náà fi ń pe ọmọ yẹn wá ní pé bàbá àmà èmi tí mi dẹ̀ mọ̀ wá rí bàbá àmọ́ ní ìjọba má jẹ́ kó pè mí kíní tí bá lọ sádùúgbò rẹ̀ lónìí báyìí bàbá àmà tó ń bá tó wáyé bọ̀ tó wá sí báyìí bàbá àmà àwọn ọ̀rẹ́ mi mọ̀ pa ẹ̀ bàbá àmà báwo so èmi ò rẹ̀ tí bímọ olówó àfilẹ̀ tọ̀wọ́n ẹ̀mọ́ mi ẹ̀gbọ́n mi máa pè ní bàbá àwọn so ìpè láwọn máa ń ṣẹ́ tó wá ti pè ní àwọn spain kọ̀ òun gan máa ń pè mí àríyá pé bàbá ọmọ ẹ̀ nílé arúgbó àlékún àwọn píkṣọ̀ mi. ọdún náà rẹ ti jọ gbé papọ̀. àjọ gbé rárá. jọ gbé rí. àjọ gbé bí ọkọ àtìyàwó. àjọ gbé lọ́kọ àtìyàwó girlfriend street girlfriend ni o ti torí mo lẹ́yìn tí wọ́n pè mò ń dèsì gan tẹ́lẹ̀ nígbà yẹn pẹ́pẹ́ ló máa mú fóònù sáwọn àpè láwọn gbé ṣe pèpè ló máa ń gbé ìrànṣẹ́ ní gbogbo ayé àwọn máa lo ìfàlùyà àtàdàbí tó bá jẹ pé tó jata mi o wá sọ̀rọ̀ tèmi gan tí mo gbé nífẹ̀ẹ́ ní skul ó jẹ pọ́ jata èmi fẹ́ dáná fún ẹ tẹ́mi náà bá dẹ̀ ṣe wá sọ́dún ẹ wà á dáná wà á ṣe gbẹ kí nìkan tó bá jẹ bẹ́ẹ̀. ẹjọ́ jẹ pọ́ àtàtàrà wa ni tẹ́mi gan dáná fún tó wá sọ́dọ̀ èmi mo dáná fún olódú èyí so ọmọ yẹn àdéhùn òde ṣá àwa upload picture ni pé àwọn ọmọ yẹn pé mo fẹ́ fẹ́ ọmọ láìkọ́ ọmọ yẹn èmi àtọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi wá ní okay before that time 3 weeks to that time ó pè mí bó pè mí yẹn mo ní ìjọ nítorí ẹ̀ náà kí ló tó tún pè mí fún mo ní ọmọ yẹn kọ́ tó máa ń pè ní bàbá àmà ó ní bàbá ẹ̀ ti kú ìyá nǹkan ó ní ìyá ẹ̀ ti kú nẹ́fílẹ́ tó máa ń pè mí ní bàbá àmà everywhere ó ní ẹ ipe ṣé kò ń dàgbà tó bá kó má ti bímọ ni kí ni kò rán pé wọ́ọ̀dà á mi ipe irú ọ̀rọ̀ òun ni pé yóò jẹun lára mi ni pé ṣé mi ò ń bọ ni mo lé mi kọ́ mò ń bọ ṣé o ti yé mo lé mi so 3 weeks ẹ pé ó ti sọ̀rọ̀ ẹni pé court phone ẹ̀ nìyẹn bá a ṣe wá lọ sí club èmi 16 àti ọ̀rẹ́ mi ó fi iPhone ó fi snap mo wá gbé sórí Facebook later one night ìjà ṣeré lọ́dọ̀ ọ̀rẹ́ mi kan bàṣà dúbọ̀ yẹn
ìyẹn fẹ́ lè máa gba ojú mi pé sórí mi ò pé pé wọn àpéyàn àtọmọ kan ló ń jà ní misunderstanding mo wá lọ snap picture sórí Facebook mo bẹ́ẹ̀ bá mi jagun mo wá ní kò ní ìyàn kọjá pé God is in control èmi mọ̀ pé nǹkan fẹ́ ṣẹlẹ̀ wíwé ìdárò ọjọ́ kejì nìyẹn yìí tí mo máa jí ojú yàn ríran mọ́ ojú yàn kọ́ ìdí swell up ni ọ̀rẹ́ mi dájọ́ sùn wá ní pé òun yẹn kò jẹ́ nìkan pé kò ka nǹkan sí ọpẹ́ ara mi ò yá kí ló ń ṣẹlẹ̀ mo wá àwọn èèyàn sọ pé àpòlò ni mo wá ń treat àpòlò later wọ́n gbé mi káàkiri ọ̀rọ̀ yẹn mo lọ sí kíní Kútọ́nù mo lọ sí Bẹ̀nẹ̀ lóríṣiríṣi lọ́wọ́ ní pé mo ṣe ẹnìkan pé ta ni mo ṣe mí ìṣẹ̀yàn wọ́n ní pé mo ṣe obìnrin kan fóbìnrin mo ṣe later àwọn pásítọ̀ wa ń pè mí lóríṣiríṣi fún prophecy fóbìnrin kan wà ní dìmátà mi pé everything scatter níbi iṣẹ́ everything. ẹ̀dùn bàbá ìmàṣẹ́ ti fi níyàwó báyìí. mi ti níyàwó báyìí gbogbo relationship scatter ni àmọ́ ilé mẹ́sẹ̀ tó ti sẹ́yìn kan sí mi ó ní pé òun ní gbà òun ní gbọ́ pé àfi tí bá tó fẹ́ràn ó pé òun bá dẹ̀ kú pàjọ máa pọ́ta èmi àti ọ̀tá ẹ̀ pàjọ máa kú ni pé òun ní gbà fún àfi wípé torí pé ìmùlẹ̀ ti wà kó dẹ̀ ti fi ọ̀tá tèmi dájọ́ nínú ẹgbẹ́ àwọn. ok bàbá ìmà àti ọmọ ṣe bàbá àmà gbẹ̀ngà lórúkọ mi ṣe bàbá àmà olómo tó ti rí màá yẹn gbẹ̀ngà ó dẹ̀ máa wá màá yẹn jáde ó máa wá àbẹ̀ jáde. ok Mr. Gbẹ̀ngà sir ṣé manager ni máa pè yín. no orúkọ single kan ni Mánàgẹ̀rẹ̀ ni Mánàgẹ̀rẹ̀ lára àwọn track yẹn. Mr. Gbẹ̀ngà sir àwọn ò tí ì máa rí báyìí. èmi ò tí máa rí. ẹ̀yin ló sì tí ì máa rí. mi ò tí máa rí. it's alright ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ sà. yes ma kí ló ṣẹlẹ̀. orúkọ mi ni Adéníkẹ́ mi mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni kọ́lọ́ndáyàn ní ss ìyẹn jẹ́ 1 ṣẹ́rí 2 ẹlẹ́ẹ̀kejì ni pé Àríṣekọ́lá tó kú ni gbogbo nǹkan fi bàjẹ́ if not tí o bá ṣe Àríṣekọ́lá mi ò dídì lọ sọ pé mo fẹ́ múlẹ̀ mi ò kí ń love olóńtẹ̀lé mi gangan wọ́n á help music ẹ̀ wọ́n á help career ní nǹkan tó fi ń tẹ̀lé mi mo dẹ̀ mú lọ ọjọ́ tí wọ́n kọ́kọ́ fojú rí náà sọ pé ilé wa gbà wá ni mo ní dádì kò wá gbà wá mo ní ṣe bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ mi ẹni tí mo nífẹ̀ẹ́ ni wọ́n dẹ̀ tẹ̀wọ́ gbà. báwo lẹ ṣe jẹ́ sí Àríṣekọ́lá. láti ilẹ̀ ni bàbá yẹn ti ń tọ́jú mi. ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó possible kí Alhaji Kúnlé Sanni kan máa gbọ́ àti Alhaji Fìjàbí kí gbogbo wọn máa gbọ́ báyìí. àti bàbá kéèké ọ̀yọ́. àti bàbá kéèké ọlọ́ṣọ́ kò sẹ́ni tí ò mọ̀ bàbá gbalé fún wa tá a gbé ní tọkọtaya kò sẹ́ni tí ò mọ̀ ní àpáta kò sẹ́ni tí ò jọ mọ̀ wá tí wọ́n máa ń fìfẹ́ wa tọrọ. ó dé stage yẹn mọ́mí ẹ̀ ló jẹ́ ogun torí pé àsìkò táàrẹ̀ wá kú kò lè tọ́jú mi mọ́. ó fún rẹ̀ ló mú mi lọ sí chọ́ọ̀chì yẹn mo fi Ọlọ́run bá ṣẹlẹ́rìí wọ́n kàn sọ pé àǹtí ẹ̀ lélẹ́lẹ́ ju ẹ lọ nǹkan tí mo mọ̀ ní mo á pa ìgbà tá a ṣí èjì wá ń gbà tó adélé mo rí pé ó ju mi lọ with 2 years mo àgbẹ̀ kí ni pásítọ̀ yìí rí òun náà ló ní kán má wọ̀rí wọ́n ti mú pásítọ̀ kan wá pẹ̀lú mọ́mì ẹ̀ tí wọ́n pe máa yẹn ní kí ló ń jẹ́ mèrè kan bì kan ṣé ńgbà tó ń lọ ṣe ìmùlẹ̀ pẹ̀lú ẹ̀ níwájú pẹpẹ ṣé ó mọ̀ pé àdàbí yẹn máa jà ni òwò àdà tán ọ̀rẹ́ lomi tó mo fi Ọlọ́run bá ṣẹlẹ́rìí mo sọ fún mo ní má wo orí owó Àríṣekọ́lá má wo owó dádì o mo ní tó bá fẹ́ mi mo ní fi ọkàn kan fẹ́ mi mo ní pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú àdúrà tá a bá jọ ń ṣe mo ní wà mẹ́kẹ̀ níwájú Ọlọ́run dẹ̀ ti mẹ́kẹ̀ ní àpáta kò sẹ́ni tí ò tí máa mọ̀ lọ́wọ́ lápáta ẹ̀kan náà kàn suddenly ó náà mo tèmi kéré ìdí mi kéré so òun fẹ́ lọ sẹ́kọ̀ọ́ Èkó ni wọ́n ti máa ń hit mo ní tó bá wò pé lọ tó bá ti mẹ́kẹ̀ wọ́n á mú mi ó ní rárá o àwọn onídìí rabadẹ̀ lòun rí mu dẹ̀ ní tó bá wò pé o fẹ́ fi mí sílẹ̀ pẹ̀lú ìmùlẹ̀ tó mú mi lọ ṣe nífẹ̀ẹ́ àti tó mú mi lọ ṣe ní ìdè sẹ̀lẹ̀ rí àti ti sẹ̀lẹ̀ mo ní wò wá kàn lọ bó ṣe lọ ló ṣe kù mo ṣe sọ fún jọ́nà lọ mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ń pè mo wà nínú oyún ọdún 2 tí wọ́n fi mí sílẹ̀ àwọn àti mọ́mì ẹ̀. ta ló fún yín lóyún. ó ló ní àìmọye ṣé ọ̀rọ̀ pósítì náà mo fẹ́ sọ ni pẹ̀lú condition mi ṣé gbogbo family mi gbọ́dọ̀ mọ̀ pé ó ń lo pósítì náà àti alábùkún àti kìíní fún mi. pẹ̀lú bí mo tún ṣe wà ẹ́ mo ò rí báyìí tẹ́lẹ̀ tí mo bá fi picture mi hàn yẹn ẹ̀ lè sọ pé mi ni nǹkan wá rí báyìí tán dáàdì wá kú tán ó wá yíwọ́ àti mọ́mì ẹ̀ wá dúró gangan pé rárá kò lè fẹ́ mi sẹ̀ mo ní ṣé ńgbà tó mú mi lọ múlẹ̀ ṣé wọ́n wà ń bẹ̀ ni
òun ṣe kémi má dá òun gbogbo gbà yẹn kò dé àdẹ mọ̀ pé ikú dádì máa yá bọ́dọ̀ rẹ wọ́n lè pè sí tó bá ń gbọ́ program yìí. bí tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn jẹ́ ó wà emotional ẹ mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni kéèyàn jẹ́ ẹ̀ṣẹ̀ síbẹ̀ ni ẹ̀ṣẹ̀ tí mo jẹ́ ni ṣé mo rí báyìí ni ó ń kú tẹ̀lé mi ó ń fọ́lọ̀ gidi èmi lè níjọ́ ẹ̀ náà bó ṣe sọ pé èmi rè hàn àwọn èèyàn wá sọ pé gbogbo owó tó ń gbà lọ́wọ́ mi ṣé wọn ò mọ̀ pé nígbà tó máa já mi sílẹ̀ ẹlẹ́dàá tèmi máa jà ni ẹlẹ́dàá wa ń jà wá sọ pé èmi mo fọ́hùn lójú gbogbo yẹn ló ó ti wá pariwo lé mi pé mo fọ́hùn lójú tó ń pè mí lájẹ mo dẹ̀ sọ ẹni tí ò mọ̀ dí ọ̀rọ̀ yìí tó ń dá sí nǹkan tí ó kàn ọlọ́run á bá mi gbà lẹ́nu á fọ̀rọ̀ yìí gbà lẹ́nu ẹni tí ó sì mọ̀ nígbà tí ọlọ́run bá mi gbà wọn lẹ́nu tó sì ti rí òkodoro ọ̀rọ̀ wọn padà bẹ̀ mí ni. ó wá ní àwọn múlẹ̀ èmi òun ò bẹ́ mi múlẹ̀ kò sí tí wọ́n lè gbé sílẹ̀ ó ń sọ pé kí n má dá òun kí n má mẹ́lò mi lọ́dọ̀ ààrẹ torí owó ààrẹ ló ṣe ń tẹ̀lé mi gbogbo gbà yẹn. It's alright. aláàbí kékeré mọ̀. oyún tẹ nìyẹn. wọ́n dé mọ́ mi nínú mi rí bí. mi rí bí tẹ bá tẹ̀lé mi tẹ bá ní kó mo sọ mo ní tó bá fi mo fẹ́ kẹ́ ẹ gbọ́ sí mátà yìí torí wọn àìtí kóòtù ìdí aṣọ rẹ̀ ni mi ò jẹ́ kí n wá kémi kọ́kọ́ wá mo ní ibi tí wọ́n ti bá mi ṣe ìgbélé ìràpadà bó ṣe pé bàbá yẹn kàn tẹ̀lé mi lọ bàbá yẹn á sọ fún yín pé ọ̀rọ̀ tó sọ bàbá yẹn sọ fún mi pé tó bá yẹ kó lòun bí mi òun á ya bọ̀bọ̀ ìwé rẹ̀ mo tún kúnlẹ̀ ẹjọ́ nítorí ọlọ́run pé tí mo nífẹ̀ẹ́ ni lẹ́yìn ẹ̀mí lè nífẹ̀ẹ́ ọkùnrin kankan mọ́ gbogbo ọkùnrin báyìí wọ́n máa ń rùn sí mi ni. dísìn ẹni tó tí mo ní kó gbé mi wá sí bíbá ara mi ò yá láti jọ àtà ti bẹ̀rẹ̀ kéèsì yìí ṣé bí mo ṣe rí ni ó wá ní mo ti gbẹ tán mo ti yọ tán òun ò lè fẹ́ mi wàá mánéjì ẹ̀ bẹ́ẹ̀ ni o kò sí solution yes ìgbà tí mo sanra tí mo lówó lọ́wọ́ òun jẹ́ bó ṣe wù ẹ́ òun mọ́nítọ̀ mi ò fẹ́ kí n pẹ̀lú ọkùnrin kankan nígbà tí ó wà sí nǹkan kan báyìí àjọ mánéjì àjọ máa gbàdúrà tí n kò fi máa dà ní. ẹ̀yin ò ṣetán láti fi sílẹ̀. ìmùlẹ̀ burúkú tó wà bẹ́ẹ̀ ni kò wù mí gan mọ́ kò easy wọ́n máa pè mí níyàwó lójú kan kò easy ẹ ti máa rántí bó ṣe kíni ẹ ń bá mi lọ́kàn jẹ́. àwọn náà dẹ̀ mú yín lọ múlẹ̀. ó ló mú mi lọ mo fi ọlọ́run tó dá mi mo fi ṣe ẹlẹ́rìí mo fi ọlọ́run tó ní ẹ̀mí mi mo fi ṣe ẹlẹ́rìí gbogbo ayé dáàdì wà láàyè gbogbo nǹkan tó wò pé bàbá yẹn máa kówó sílẹ̀ bàbá òye láti mọ̀ wá wọ́n mọ̀ dáadáa. ok. ààrẹ tuntun gan mọ̀. bàbá dídàmàkì mọ̀. dídàmàkì ọmọ mi bí ẹni mowó ni kò sẹ́ni tí ó mọ̀ mí nínú gbogbo àtòun alájí kò lè sọ ní tó bá ti di pé ẹ ti dá kíní bàbá wọn táwọn bá lè pè sórí program àwọn máa pè. alájí kò lè sọ ní òní pè sórí program wọn ó pè mí kí n wá ni. torí àwọn ti sọ̀rọ̀ sí wọn wá ń pe ṣe ẹ̀tì mi kọ́ mi ìwé ẹ̀tì tí n bá fi picture mi hàn yín ní last week Monday ẹ sọ pé kì í ṣe mi mo kọ̀ wò pé. ẹ̀yin dẹ̀ ní sà ẹ̀yin ò fẹ́ fẹ́ mọ́. ìmùlẹ̀ òkùnkùn ló ṣe bàbá evil spirit ló lò ojoojúmọ́ òun bóbìnrin sùn bàbá every time àjọ tó ti mú mi múlẹ̀ mi mọ bó ṣe connect mi mọ bí ìfù ṣe connect láàrin wọn ìmùlẹ̀ òkùnkùn yẹn ní agbára bàbá mi mọ bó ṣe ló mú yín dọ́dọ̀ bàbá wa Àríṣekọ́lá Àlàó. olóhùn mi débẹ̀ ó sọ pé mo gbó mi gbé lọ bàbá ọjọ́ tí bàbá rí mi bàbá yẹn fún mi ní 5,000 naira ọjọ́ second tàbí wọ́n fún mi lówó yẹn wọ́n fún mi ní mo ní mo fẹ́ ṣe entrepreneur school wọ́n dẹ̀ fún mi ní 49,000 wọ́n dẹ̀ gba 10,000 lórí ẹ̀. ọdún wọn náà fún yín ní 49,000. 2013 lọ́jọ́ ìgbà yẹn mo tó mọ bàbá yẹn 2013 so 2013 wọ́n fún mi ní 5,000 ọjọ́ tí mo mọ̀ wọ́n gangan pé àkínmá bínú pé kíní so lẹ́ẹ̀kejì wọ́n fún mi 49,000 láìmọ̀ pé ó ti ṣe ìmùlẹ̀ òkùnkùn ìmùlẹ̀ òkùnkùn ti wà láti 2011. ìgbà tó mú yín dọ́dọ̀ bàbá kí ló pè yín fún bàbá. ó ní pé bàbá pé boyfriend ó lé léyìí nǹkan tó pè fún bàbá ni ó ní pé boyfriend ó lé lé so adẹjọ lọ èmi jókòó bàbá náà jókòó níjọ́ táwọn wí àjọ jókòó so àṣẹ gbogbo àyẹn àṣẹ ó ti kọ̀ ní ẹ̀rọ ìṣèmùlẹ̀ yẹn báwo pé tí bá lọ́dún ẹ̀ ẹ̀rù máa ń bà mí kò sẹ́ni tí yóò mọ̀ ń pa ọ̀rọ̀ yìí péjọ
mo fẹ́ wọn kan ní ìfẹ́ fẹ́ wọn yìí mọ̀ ẹ gbà mí ẹjọ́ kí ni mo lè ṣe gbogbo ìgbà ni mo ti ṣe ìwé odò gbogbo ìgbà ni mo ti ṣe ìpèsè wọn á ní kí n ṣe pèsè pẹ́lẹ́gbẹ́ láni kò sí gbà tí mo ṣe pèsè màá tún lọ sókun màá tún lọ ṣe pèsè everywhere mo ṣe pèsè àwẹ̀ gbogbo gbà. it's alright ìgbà tó introduce yín sí bàbá pé boyfriend òun ni ẹ lè sọ pé bẹ́ẹ̀ ni. mo sọ pé bẹ́ẹ̀ ni torí ó ti connect gbogbo gbà yẹn. ó ti connect. yes ó ti connect gbogbo gbà yẹn gbogbo yẹn mo ti ń lálàkàlà gbogbo àtúnṣe pé gbalé ilé tí bàbá yẹn gbà fún wọn ilé owó tán sọ fún owó èyí ẹ̀ náà sọ fún so ẹ̀kọ́kọ́ tí bá wá láti school mo máa lọ síbẹ̀ ìwúlẹ̀ wọlé àwọn sọ fún àwọn ọ̀rẹ́ mi pé àjọ máa wà wọ́n ní ẹni tó ń pè mí ìfẹ́ gbé kọ́ ẹ̀ tó gbogbo àwọn máa ń bá a kọ́ yẹn ìfẹ́ gbé kọ́ ẹ̀ tó bá ti lè kúrò lẹ́gbẹ̀ẹ́ báyìí wọ́n bá ṣe délé yẹn wọn ó máa tó bá délé yẹn bá dà nǹkan gbé ẹrù wíwo agbóhùn gbélé mi lórí ni tó bá fẹ́ jáde báyìí ọkàn mi á tún fúri èpè ní ìfàyàlúyà èpè àdàbí tó bá jókòó mi tó bá jata mi èpè ló máa ń ṣe gbogbo èpè ó sọ pé ó náà fún mi kò sówó ọ̀kan tó náà fún mi o torí irọ́ pé wọ́n parọ́ kiri nìyẹn kò sówó ọ̀kan tó náà fún mi so nǹkan tó máa fi yé mi wá ní èso tó wù mí lára rẹ̀ tẹ́lẹ̀ sá kí ló wù yín lára rẹ̀ tẹ́lẹ̀. alẹ́ ọjọ́ tí mo pàdé as normal person ọjọ́ tí mo rẹ̀ pàdé ẹ̀kọ́ ọ̀rẹ́ mi wá sọ pé wá ọmọ yìí má fẹ́ o tó bá fi lè fẹ́ ojú àrùmọ̀ àbúláyé ẹ̀ bọ̀bọ́ yẹn dẹ̀ mú fóònù ìgbà yẹn mo máa ń kọ́ job ní 7up ó dẹ̀ delete wọn bẹ̀ lórí fóònù ẹ̀ ló pè mí lóru mo ní àtàlẹ́ ilé tó ń pè mí mo kọ́ sí fóònù ó tún padà pè mí fóònù ẹ̀ ló tó sí mi gangan fóònù ẹ̀ mi ò mọ nǹkan tó fi sẹ́yìn tó fi bá mi sọ̀rọ̀ àjà àlọ́ akọ̀sínú bọ̀ mistake táwọn ìbá mi sọ ni pé torí pé ìbálòpọ̀ ọjọ́ kan tí mo lọ́kọ̀ bá níyẹn pé bẹ́ẹ̀ mo ti fọ́ day one yẹn gangan ọjọ́ tí mo ní ìbálòpọ̀ ẹ̀ ní day one yẹn wọ́n ní bẹ́ẹ̀ mo ti fọ́ victim pé ìwé jẹ́ kí n ti rọ gbogbo nǹkan tó mo lò kí ọmọ abóbìnrin sùn lójú oorun lóṣìṣì tó nǹkan máa jẹ́ pé tí mi bá fi lè fẹ́ wọn pé ọ̀tá tèmi ò ní rẹ́rù mi fẹ́ ọ̀tá mi ò ní bímọ. rẹ́rù mi fẹ́ mi rẹ́rù mi fẹ́ ẹ̀dẹ̀ bímọ náà. mi ìdẹ̀ bímọ. ẹ kúkú fẹ́. lóòrùn nǹkan ṣe ni pé àṣẹ ìgbà tí mo wá gbé tí mo ṣe prayer lóríṣiríṣi wọ́n ní pé gbogbo mi ò ń ba sùn yẹn pé gbogbo ẹ̀ náà ń lò. àbọ̀ǹdè lọ́rùn ṣàlàyé oníkálukú. Mr. Gbenga ẹ̀sùn mọ́kìnrin yìí wúmà yìí ó lẹ́fẹ̀ẹ́ ra yín dandan ni o. èmi ò dẹ̀ lè fẹ́ lórúkọ Jésù mi nífẹ̀ẹ́. Evil gidi ni. It's all right. Okay sir. orúkọ yìí mà. Adéníkẹ́ Abọ́sẹ̀dé. àti Adéníkẹ́. Evil nìyẹn. àti Níkẹ́. gbogbo mi ò rí báyìí o. èmi náà rí báyìí. àti Níkẹ́. ṣé ẹ fẹ́ àbẹ́ ẹ fẹ́. ẹ máa fẹ́. Ọlọ́run dẹ̀ ní jẹ́ lórúkọ Jésù mi ò ní fẹ́. kó tó di pé oníbi tí ń lọ àbí. fẹ́ ra kó tó di pé a fẹ́ ra kẹ́ mọ̀ pé kì í ṣe èmi nìkan ló ṣe o. àwọn mẹ́ta lọ̀rẹ́ wọn tó bá ti fẹ́ obìnrin kan á gbé fún ìyẹn náà ṣe tiẹ̀ á gbé fún létà wọ́n wá gádàra wọn jọ wọ́n á fi gbé ẹni yẹn ṣe yẹ̀yẹ́. Yes kì í ṣe kan kì í ṣe méjì wọ́n ti ṣe lójú mi tí wọ́n wá ṣe yẹ̀yẹ́ nífẹ̀ẹ́ mo ní kíní yìí ò dáa o wọ́n á ṣépè fún yín o. lára àwọn ọ̀rẹ́ ó pẹ́ ju oṣù mẹ́ta ni obìnrin ti máa rùn sí wọn. Àwíjàre gbogbo ètò sọ kọ́ má jẹ́ pé ọ̀tọ̀ níbi tí kẹ́kẹ́ wá. Àwíjàre gbogbo nǹkan tó sọ ìfù gidi ni bó ṣe wà yìí. kí ni ẹni sọ tí ètò sọ. irọ́ ni gbogbo nǹkan tó sọ Àwíjàre gbogbo nǹkan tó sọ torí evidence ẹ̀ wá. ọmọ wo ni ẹ pè ní ìmáyẹ. ọmọ àti yìí ọjọ́ kì í ṣe ọmọ àti ẹ̀ kò sí nǹkan tó kàn torí èmi náà pè ní bàbá ọmọ yẹn. kò sí nǹkan tó kàn irọ́ ló pa irọ́ ló pa. tí ó ṣe responsibility lórí ọmọ. ṣé ilẹ̀ bí ọmọ yẹn. ọmọ mi náà ní sá. bẹ́ẹ̀ kọ́ lẹ bí ẹ tí bímọ kankan ẹ tẹ́ fẹ́ ni. bẹ́ẹ̀ni ẹ tàjọ plan múlẹ̀. àjọ plan ẹbí àti ọjọ́ múlẹ̀ ìmúlẹ̀ kúkú ló mú. ṣé ẹ mọ̀ bí tẹ́ ẹ ti múlẹ̀ yẹn. yes mo mọ̀ bẹ́ẹ̀. nífẹ̀ẹ́. Ifẹ̀ ló mú mi lọ. Mr. Gbenga tá a bá débẹ̀ tán bá lè múlẹ̀ lóòótọ́. èyí fẹ́ ká lọ tó bá yẹ kó múlẹ̀ because secret spiritual ìmúlẹ̀ tó lọ mú yẹn mi mọ́ ní múlẹ̀ tó jẹ́ ìmúlẹ̀ bó ṣe jẹ́ mo fẹ́ mọ̀ mú yẹn. It's all right. wọ́n lọ fún wọn kẹ̀kẹ́ pé ká lọ wẹ̀ látàtà wẹ̀ tán wọ́n wá ṣèṣúre níwájú pẹpẹ fún wa lórí bàbá yẹn náà àwọn níṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n náà ti gbọ́ ọ̀nà ẹ̀ ó sọ pé òun lè control mi pé. èmi ò dẹ̀ sọ pé báwọn fẹ́ control evil. bàbá yẹn tún pè pẹ̀lú. èmi ò sọ pé òun fẹ́ lè control ẹ̀ wọ́n sọ fún pé wá ẹni yẹn lè fẹ́ra yín mo dẹ̀ sọ pé yes. nígbà tí ojú yìí ti ṣe mo tún wá kí ẹ fún pé mo ní nọ́ọ̀sì kan mo sáré pé ẹni yẹn ní mo mọ̀ ń pa ojú ká lọ síbi tó lójú ìjọ tí mò ń pè báwo tún lẹ ṣe tójú yìí sí já lọ síbi àwọn olójú o mọ́mí ẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣépè. ẹ jọ bàbá ìgbà tí wọ́n gbé pásítọ̀ wá mo wá ní tó bá yẹ pé lóòótọ́ ẹ̀ ṣépè
ẹ sọ pé gbogbo ń tẹ́ ẹ sọ gbogbo ọmọ yín pátá ni kò ṣẹlẹ̀. ó máa ṣẹlẹ̀ sí mọ́mí ẹ̀. a ṣẹlẹ̀ sí mọ́mí ìyá ẹ̀ ló máa ṣẹlẹ̀ sí. bàbá ó láwọn pásọ̀ kan tó máa ń pè àwọn pásọ̀ náà wá ní pé ká lọ ṣe ẹ̀bẹ̀ àgbà wọ́n á ní kí n san 60,000 mo ní bó fẹ́ rówó. Mr. Gbenga, mo wà pẹ̀lú sà. can't you try to be matured for just a minute? búyà yín náà ẹ̀yin dẹ̀dẹ̀ ń búyà ẹ̀. èmi ò tẹ́ búyà òun gángan ìpè ló máa ń gbé olúwa ẹ̀ṣẹ̀. ẹ̀yà ẹ̀ lẹ kọ́kọ́ bú ẹni kó lọ ṣẹlẹ̀ sí ìyá ẹ̀. bóyá máa gbé ṣépè fún ìyá tèmi nìyẹn ọlọ́run dẹ̀ jẹ́ ìpè ó dẹ̀ ní mú ìyá mi lágbára. lálẹ́ òní o ẹ̀yin dẹ̀ kọ́kọ́ búyà rẹ̀. olódàálẹ̀ o. kí ló dálẹ̀? ó sọ pé gbogbo tí ìyá tèmi ń ṣe fún ìyá tèmi ò dẹ̀ gbé ṣépè olóhùn ṣépè tí ìyá tèmi ń dé padà sí lórí. tí ìyá yín ọba ti ṣépè wọn ló ń sọ fún ìyá yín pé gbogbo tí wọ́n sọ sóòrùn kọsẹ̀lẹ̀ sórí ọmọ wọn o wọn lọ́lọ́run ní jẹ́ ṣé wọ́n sọ dáadáa sóòrùn náà ni. wọn gbé wọn kan ṣépè. but kó ṣẹlẹ̀ sí ìyá ẹ̀ tẹ́ ẹ sọ yẹn òun ò bú ìyá yín bẹ́ẹ̀ ṣe pé yẹn náà. ẹ̀yin méjèèjì sáti jọ ṣe rí bí ọkọ àti ìyàwó. fìgbà wọn kan ṣe bí ọkọ àti ìyàwó ṣe rí bàbá. kí ni wọ́n pè lọ́kọ àti ìyàwó. serious relationship náà pè lọ́kọ àti ìyàwó òun ló ń pè àwọn èèyàn fún pé àjọ fẹ́ra wa. ọ̀tẹ̀ mi lò tẹ́ ẹ jọ bára yín ní àjọṣepọ̀. ó ṣe díẹ̀ 2000 láti 2011 yẹn títí wọ bí 2013. ẹ lè ká náà. àlè ká kì í ṣe kó pọ̀. Bẹ́ẹ̀ lè kì í ṣe kó pọ̀ ẹ̀kọ́ kan tí bá wà ní kì í ṣe kó bí ó pọ̀. sáà ìgbàlódé tó fọ́ ó tún wá ṣe ojú tèmi ò fọ́ lágbára Ọlọ́run ojú tèmi ò fọ́ torí iṣẹ́ ẹ̀dẹ̀ nítorí òwò ló ta mí lọ́fà lójú. it's alright ẹja ṣe báyìí ẹ̀yin méjèèjì ẹ dìde àwọn èèyàn sọ fún mi pé kí n bá yín sọ̀rọ̀ lábẹ́ aṣọ ẹ dìde ẹ̀mí ìlọ́lẹ̀ o. yé kọ́kọ́rọ́ aláàtẹ tòun tàtẹ ní owó aláàtẹ tòun tàtẹ ní tètè gbogbo abọ́ndé lọ́rùn ṣàlàyé oníkálukú létí ní tiẹ̀ lára kọ́kọ́rọ́ aláàtẹ. ẹ̀yin ọmọ Nàìjíríà tàtẹ ní tó o bá rí jẹ tó ò rí mu rántí ẹni tí ò rí jẹ tí ò rí mu ọ̀rọ̀ tí mo rèsì ń dò ní pé 10,000 naira àwọn èèyàn kan mà lè fi ṣòwò kí wọ́n mọ̀ jèrè lápọ̀lọpọ̀ àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní túwá lójoojúmọ́ kí n dákun 10,000 tí mo sọ yẹn ògì làwọn ń tà àwọn ń gbàwé àgbàdo ni ẹ̀kọ́ làwọn ń tà àwọn ń gbàwé àgbàdo ni kálukú bá ń bẹ̀rẹ̀ sí ní sọ òkòwò tó lè ṣe pẹ̀lú 10,000 naira mo dẹ̀ fẹ́ ká fi ṣe ìparí ọdún yìí ni ọ̀dà gbogbo tá a sọ yìí náà èèyàn 100 pẹ̀lú 10,000 naira 1 million naira péré ọlọ́run agbára ọlọ́run ọ̀ka òsíntágbára ọlọ́run ọ̀ka ṣùgbọ́n àwọn bíi 5 wọ́n ti support wa nínú èèyàn 5 yẹn nìkan tiẹ̀ fi 20,000 but tí gbà ó kálukú sọ tí ó ṣe ni o 20 kan 10 kan àbúrò another 20 tó wà wọ́n àpò tí tó 5 ó ti gbà yẹn ó ti gba 20 lórí ìgbà ok 20 kan 10 kan ti wà lọ́wọ́ yìí tó jẹ́ 30,000 owó èèyàn mẹ́ta tó ọ̀rẹ́ ẹja ṣe kínní yẹn fúnra wa lálẹ́ òní afẹ́kẹ́yìn náà bá wa dá sí afẹ́rú èèyàn 100 lágbára níparí ọdún yìí tí wọ́n láwọn lè fi 10,000 ṣòwò táwọn ò sì ní gbàwìn oúnjẹ mọ́ táwọn ò sì máa jẹ́ èèyàn táwọn náà máa lo ayé lọ èèyàn 100 la fẹ́ ṣe bá mi pín ní nọ́mbà tí a lò 1672002344 àbí account number yẹn nìyẹn Ecobank ni 1672002344 a fẹ́ ṣe kọ́dún yìí tó parí a fẹ́ kán bẹ̀rẹ̀ òwò yẹn ní January tí wọ́n bá ti wá bẹ̀rẹ̀ a máa mọ́nítọ̀ rẹ̀ a máa wò ó wọ́n padà wá sọ iye tó jẹ́ wọ́n padà wá sọ impact tí 10,000 yẹn ní nínú ayé àwọn bàbá tiẹ̀ tún bá wọn fi kún a tún wá mú àwọn èèyàn àwọn míì náà a tún ṣe bẹ́ẹ̀ fáwọn náà o lè sọ pé iye báyìí ló fẹ́ ṣe o sì lè ṣe direct 1672002344 o lè mú èèyàn kan o lè mú èèyàn kan o lè mú èèyàn 5 o lè mú èèyàn 3 o lè mú èèyàn 2 account number tí wàá lò ló ti wà lórí Facebook wa yẹn o ní mo tún fẹ́ pè fún ifeanyi tẹ̀ ń gbọ́ wa lórí rédíò 1672002344 1672002344 èmi ọ̀mọ̀ pé èèyàn lè fi 10,000 ṣòwò kó sì tún máa jèrè kó sì jókòó tì wọ́n ní táwọn ń tàgùn òtó 10,000 àwọn sì tún ń gbàwìn ẹ̀ ní kábíyèsí olódùmarè ọlọ́run ní jẹ́ ó lè mọ́ wa o 1672002344 òun láti pè nìyẹn iye èèyàn tọ́lọ́ ń bá kádàrá kó lè ṣe
ẹni bí